Just a vibe, but her friend is like, ooh, she said she wanna dance, but she don't know how to. I'm iced out, ooh, looking like a salt. Her name is Jenny, ooh, bitch don't have no panties. Mo fẹ́ máa jáyé mi yẹ́yẹ́ tó ráyè ò pé méjì yẹ́yẹ́ orí mi gbé mi débi ire ọ̀tẹ́dọ̀lá olórí méjì yẹ́yẹ́. Ọlọ́run gbọ́ kò ní yẹ coronavirus yìí o. Ìgbà mo fi hàn ti dára tó yẹ kí n ti gbálé mo kàn ń gbálé bí oṣù méjì mo fi lọ́ọ̀jì sóòtẹ́ ìgbà gbogbo ẹ̀ sì gbẹ tí ń rówó lọ́ọ̀jì mọ́ tí ń tún rí lédè sí ni mo yà sáré clinch máwọn àgbà òkan tí ń gbé ní hòtẹ́ẹ̀lì ni mò ń scott lọ́dọ̀ wọn. ìgbẹ́ sí òṣèwà ṣe mí tán pátápátá wọ́n ṣọ̀dà gbogbo hòtẹ́ẹ̀lì wọ́n ní stay at home mo lùsì ló mà náà wè olú ẹ̀ wá dómlẹ̀sì báyìí ṣé wọn àtọ́tọ́ ọmọ scott káàkiri ní báyìí ìgbà mo kó ònú scott kan tí mo tún fẹ́ lọ́mọ scott lọ́dọ̀ ẹ̀ lómi ẹni tí mo sì fẹ́ mọ scott lọ́dọ̀ ẹ̀ náà scott lọ́dọ̀ èèyàn ni olú ẹ̀ dán ọmọ scotland nù àbí ìṣẹ̀rọ àmọ́ súná àwọn kíọ̀sì bàbá jẹ̀bù ni ṣebí kólú ẹ̀ ti sùn kó jí náà ni. wo ebi ni ó dá sẹ́rí àfọlù ẹ̀ ń bẹ̀ hàn ebi sì yàrá pààyàn ju coronavirus gan lọ. òótọ́ lọ́rọ̀ táwọn èèyàn mọ́ sọ pé ọmọ tó bá sọ lẹ́nu sápò ìyá kọ́ o kì í sápò ìyá nìkan gan lèmi so kọ́. mo so crossbag ẹ̀sìn àti ghana must go ebi gan. This coronavirus pandemic is causing a lot of havoc globally. The current situation is really disheartening. I'm currently on self-isolation till it clears off, and we really hope for the best soon. Because that moment, yes, at least, kind of child that's already grow up and you don't know that you are the one that born it, but later on you later knows that you are the one that's not is not your, you are the one that is not. I mean, I'm the one that is not my father, but it's hard for me.